ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? ó lé kéńkà. ẹ̀kọ́ ẹnìkan òun lè gba ẹlòmíì orí ibú èèyàn kan lórí ire ẹlòmíì ọlọ́run má forí ibú kàn wá nítorí o fẹ́ forí ire kẹlòmíì. àmín àmín ọlọ́run. má fi ìbànújẹ́ kàn wá nítorí pẹ́lòmíì ó láyọ̀. àmín àmín. má sọ wá sókolombo nítorí pẹ́lòmíì ó di ọ̀pọ̀. àmín ọlọ́run àmín àmín. kò jù bẹ́ẹ̀ lọ ayé yìí la wà máa gbélé ayé bí ẹni tí ò ní dọ̀la máa gbélé ayé bí ẹni tí ò lẹ́mi máa gbélé ayé bí ẹni tí ò ronú ọ̀la bó bá ń gbélé ayé bẹ́ẹ̀ ẹnìkan ní dókítà Ọlámídé ọkàn náwó ṣáá wọ́n ní bówó ọ̀hún bá ń bẹ lápò mi bí n bá kú lónìí ẹni tó súnmọ́ mi ju àpò ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣẹ́ẹ̀kì. bẹ́ẹ̀ ni. kò sí bí ẹbí mi ṣe lè láìkì mi tó àkáǹtì ATM mi wọ́n kọ̀ọ̀kan máa wá káàkiri pé kẹ́lòmíì ò máa lọ ṣe bẹ́ẹ̀ kọ́ máa lọ withdraw kò jù bẹ́ẹ̀ lọ kúkú ṣe jẹ́ kí n ná bọ́lá ń bá wa sọ pé kú yá pim bọ́lá ń bá wa sọ pé á dọ̀la òun tó fún wa lóore ọ̀fẹ́ àti dọ̀la yóò tún pèsè míì tá a nà lọ́la. bẹ́ẹ̀ni ìbéèrè tí ẹ ní ká má ṣàníyàn. bó o ṣànílẹ̀ ọ̀la gan bọ́lá ń bá sọ pé òní ní náà ní kò jù bẹ́ẹ̀ lọ nínú ìwé ìròyìn Vanguard mo kọ́ wà láàárọ̀ yìí kí ló wí. ààrẹ Muhammadu Buhari náà ló tún ti ṣèlérí wípé ètò ìdìbò iṣẹ́ yóò wojú rí. àmín yóò rí bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard kan náà ni mo wà o lórí owó náírà tuntun Buhari àti àwọn aṣojúṣòfin yóò jọ gbé pẹ́rẹ́gì kaná o bí CBN ṣe àlékún ọjọ́ 10. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí àwọn olùdìbò nípínlẹ̀ Ọ̀ṣun iná ló yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n pe INEC lẹ́jọ́ Fálànà náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Adeleke àti Oyètọ́lá. ojú ìwé ìròyìn The Guardian Buhari kí bàbá ìyàwó Ọ̀ṣínbàjò Ṣóyọyè kú ọjọ́ bíi 100 ọdún. tọ́ bàbá ti d100 ọdún bàbá ìyàwó Ọ̀ṣínbàjò gan mọ́ra àwọn bàbá gan ti kọ́ náà ti súnmọ́ 70 kọ́lọ́mọ ṣàánú wa àwọn ọkùnrin ṣá obìnrin máa ráyé wa o kọ́lọ́mọ ṣàánú wa ojú olúwa rẹ̀ ní ọ̀wọ́n rí ṣùkùṣùkù tí wọ́n wọ́n ṣàánú. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ni mo wà lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún náà ni o INEC náà ló ti tún ṣe bẹ́ẹ̀ fi ọjọ́ kan lélẹ̀ eléyìí tí wọ́n ṣe àtúnṣe wọ́n ṣe àtúnṣe ìforúkọsílẹ̀ àwọn olùdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. ó dà bẹ́ẹ̀. káàdì ìdìbò PVC kò tọ́ o láti gba Nàìjíríà sílẹ̀ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP náà ló sọ bẹ́ẹ̀. wọ́n ní òun kò tó rárá. wọ́n ní kò tiẹ̀ tó. kò tó òótọ́ ọ̀rọ̀ ni because tó o bá mú káàdì ìdìbò lọ́wọ́ tó o fi ṣeun tọ́tọ́ ṣọ́tán káàdì ìdìbò dàbí idà àti oògùn téèyàn kó lọ sógun bó o kó lọ sógun tó o bá lò ńkọ́. tó o bá mọ̀ lò. tó o bá mọ̀ lò tàbí tó o bá ṣì lò tàbí tó o bá tiẹ̀ lò PVC káàdì ìdìbò alálòpẹ́ kò tó lóòótọ́ mo tẹ̀lé ọ̀rọ̀ tí olùdíje lẹ́gbẹ́ òṣèlú SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ mo kí wọn lẹ́yìn. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí Ọ̀ṣínbàjò ńlẹ̀mí má ṣe àtìlẹ́yìn fún kì í ṣe Tinubu o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Najatu Muhammed náà ló fi léde kí sì nìdí nígbà mo ka ọ̀rọ̀ ńláàárọ̀ yìí àwọn olóṣèlú ò lójú tì o kọ́lọ́wọ́n ṣàánú wa ni àwa tá a sì ń tẹ̀lé wọn. àwọn àrònú jinlẹ̀. lójú ìwé ìròyìn This Day èèyàn 8 pàdé kú òjijì bí ọkọ̀ àjàgbé akẹ́rù ṣe wó lu ọkọ̀ akérò mọ́lẹ̀ nílùú Èkó. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2023 mo ṣe wà ẹ̀ ń ṣe àṣìṣe o
lórí wípé ẹ kọ̀ láti gba tíkẹ́ẹ̀tì mùsùlùmí wọlé. Ta ló ń sọ̀rọ̀? Wòlíì ọlọ́nkan ààrí olè náà ló bá àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. lójúwé ìròyìn The Guardian àwọn ìrìn àjò mọ́kànlá tó ń lọ sílùú Èkó jóná níbi jàǹbá ọkọ̀ tó wáyé nílùú Ọ̀rẹ́. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ new naira note yìí owó náírà tuntun ó nídìí tí CBN tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi tẹrí ba lórí ọ̀rọ̀ gbèdéke ìgbà tí ànáwó ọ̀hún dà. lójúwé ìròyìn The Guardian lórí ìdìbò ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kí ìjọba àpapọ̀ nílò tako ìdènà ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti dìbò. wípé kí wọ́n fún wọn ní àlùdé kì í ṣe wípé ká tètè yàn bí wọ́n bá fún wọn lálùdé ṣe bẹ́ẹ̀ ni tó bá gba káàdì ìdìbò ẹ̀ ní ọ̀rá yè káàdì ìdìbò gbígbà ẹ̀ nísìnyí ṣé kò ti wá sópin. wọ́n ti sún síwájú. wọ́n tún sún síwájú ìwọ̀n bá tí wọ́n fi sún síwájú bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọjọ́ karùn-ún oṣù kejì bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ báyìí kí wọ́n fi wọ́n lẹ̀ pé kí wọ́n lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn bí wọ́n fi wọ́n lẹ̀ lásìkò ìdìbò jù bẹ́ẹ̀ lọ kò ní túmọ̀ torí èyí tó bá ní ló fi dìbò ntọ́ bá ní ló fi dìbò kọ́lọ́wọ́n dákun kọ́ àti pé àjọ elétò ìdìbò gan sọ ní ọ̀sẹ̀ tó kọjá kọ̀ọ̀hún pé àwọn ò lè pọ́n ní dandan fáwọn iléèwé láti tú àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀ kí wọ́n ti iléèwé pa. nǹkan ẹyọ kan tẹ́mi wá wò pé wọ́n lè ṣe àjọ elétò ìdìbò lè àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọ̀nyí ṣe bí ọjọ́ ìdìbò ó kan ọjọ́ mélòó kan wọ́n lè fún wọn láàyè láti lọ gbà á nígbà táwọn ó ti wà lálùdé ọ̀kan ó ti gbà lóde ńgbà náà gbogbo ó kéré pin ọjọ́ 5 sí àsìkò ọjọ́ ìdìbò wọ́n gbọ́dọ̀ ti fún gbogbo àwọn iléèwé ní àlùdé ìsinmi ó yẹ kí iléeṣẹ́ àjọ tó ń bójú tó ọ̀rọ̀ ètò ìdìbò àwòkọ́ àdá nítorí àwọn akẹ́kọ̀ọ́ yìí kó ti ẹ̀jọ́ ọjọ́ méjì péré kí wọ́n fún wọn láàrin ọjọ́ 5 kí wọ́n fún wọn pé ẹ̀yin ẹ lọ fi gba káàdì ìdìbò yín ìyẹn ò ní ọwọ́ àfàwọn náà láǹfààní láti ṣe ẹ̀tọ́ wọn lábẹ́ òfin bí bẹ́ẹ̀ kọ́ bí wọ́n fún wọn lálùdé jù bẹ́ẹ̀ lọ náà orí ikọ̀ náà ni ó bọ̀ sí. nínú orí ọ̀rọ̀ náírà tuntun àwọn aṣòfin ìyún ọmọlé tó kéré jùlọ nílé aṣòfin náà ni wọ́n ti gbóṣù bàràbàǹdẹ̀ fún ẹni tí ó jẹ́ Emefiele tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gbóṣù bàràbàǹdẹ̀ fún báǹkì àpapọ̀ ilé wa látàrí pé wọ́n fi ọjọ́ kún ọjọ́ tí a ná owó àtijọ́ báyìí. lójúwé ìròyìn Punch El-Rufai jẹ́jẹ́ àtìlẹ́yìn fún dìbò ìdílé àwọn òṣìṣẹ́ NSCDC tó dolóògbé. nínú ìwé ìròyìn Daily Post ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ new naira ẹ̀nẹ́bí náà sì wà báyìí èyí owó titun tó jẹ́ ti Nàìjíríà owó Cameroon sefa Cameroon náà ló ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn náà ní Adamawa o ìyún nínú ọjà ráì. Adamawa tó jẹ́ Nàìjíríà. Nàìjíríà ní kíni. ṣe ìtàpásófin nù. ìtàpásófin nígbà wọn ní new naira abẹ náírà àtijọ́ yóò wọ igbó àtù yóò lùkúdéètì àwọn ṣeré wọn ní owó titun ilé wa inú ọjà ẹ̀hún ṣeré wọn ná àwọn ilẹ̀ Cameroon wá wọ́n kúkú gbà káwọn ọmọ náà stefa o títí ọjà tó bá ní lójú jẹ́ ṣá. lójúwé ìròyìn Vanguard à ń ṣiṣẹ́ lórí iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tí yóò ṣe àtẹ́wọ́gbà nílẹ̀ aláwọ̀ funfun Tinubu ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ dókítà tí akọ́lẹ́kọ̀ọ́ ní àhín tí wọ́n ti forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láàrin ọdún méjì péré wọ́n jẹ́ 2,800 yíò ẹgbẹ̀rún méjì ó lé ẹgbẹ̀rin láàrin ọdún méjì péré àwọn mélòó ló wá kù ní. NARD ló sọ bẹ́ẹ̀. lójúwé ìròyìn Daily Post Fáyẹmí gbélé iṣẹ́ Arise Television àti kọmíṣánná tẹ́lẹ̀ nípínlẹ̀ Èkìtì lọ sílé ẹjọ́ fẹ̀sùn ìbanilórúkọjẹ́ ló bá ń béèrè fún $500 million. 500 million naira kò pọ̀.
ẹ̀bí wọn bá ti fún bàbá tán wọ́n lè mú ìdá méjì Ọlọ́run ní gbà ìdá mẹ́wàá. ìdá méjì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù yóò jẹ́ ọ̀tàlélúgba mílíọ̀nù náírà. ìdá méjì ṣe bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìdá méjì ọ̀tàlélúgba 250 ní ọ̀jẹ̀. 250 million kí wọ́n pín ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sí méjì. kan pín sí méjì kan kó ìdajì wá. wọ́n lè má ti nígbà tí yọ ìdá mẹ́wàá àwa máa yọ ìdá mẹ́wàá tiwa. ìdá mẹ́wàá yóò jẹ́ ọ̀nà méjì ẹ̀yin ó yọ tiyín dókítà náà yọ tiẹ̀. nínú ìròyìn Punch láàárọ̀ yìí ìpínlẹ̀ Èdò náà ló léwájú nínú àkọọ́lẹ̀ àwọn tí ó ní ibà ọ̀rẹ̀rẹ̀ yóò lásà fífà jùlọ. lójúwé ìròyìn The Guardian, PDP gbépò olùdíje gómìnà lọ síjọba ìbílẹ̀ àríwá Isialangua nípínlẹ̀ Abia. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìjọba àpapọ̀ náà ló ti pàdánù 116.8 million naira látàrí gbígbé tìpa ojú irin Àbújá sí Kaduna àti Warri sí Ìtàpé. láàrin ọjọ́ mélòó. ìgbà mélòó náà ti gbé tìpa wáyé nísìnyí kò tí ì pọ́jọ́ mẹ́jọ gan báyìí. ìpọ́jọ́ mẹ́jọ. bàbá sì jẹ́ pé à ń ṣiṣẹ́ tá à ń ṣiṣẹ́ à ní sọpá àríwó owó tó gbọ́. nǹkan tẹ́mi gan fẹ́ sọ nù pé àyèsí gbọ́ pé iye báyìí lèrè tá a ti pa lórí ọkọ̀ reluwé àbí lórí iléeṣẹ́ ìjọba ṣùgbọ́n nígbà tẹ́ bá pàdánù owó kan lẹ́jẹ̀ kára ló mọ̀. ìgbà náà ni so ohun tó bá fi mú tó jẹ́ pé 116 million ká sọ pé 117 million la bá pàdánù ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan péré tá a ṣiṣẹ́ ìyẹn ni wípé ó tá à ń pa lọ́sẹ̀ kan ó wọ 200 million nígbà tá a bá wá ń pa 200 million lọ́sẹ̀ kan péré ọ̀sẹ̀ 52 ṣé o mọ iye tó tẹ billions of naira kọ́nù kí ló wá dé tá a máa wá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ò lówó lọ́wọ́ náà ló ń kọ mí lóminú. èló ni iléeṣẹ́ reluwé ni ó ń kó sí àsùnwọ̀n orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run nìkan ló lè ṣàánú wa o. òun ni o lójú ìròyìn Vanguard ènìyàn 7 ní Bayelsa ti pa láàrin ọ̀sẹ̀ méjì NCDC ló sọ bẹ́ẹ̀. inú ìròyìn Punch láàárọ̀ yìí mo ti dọ́dọ̀ Ìkérèmàdù yóò wà nílé ẹjọ́ lọ́la lẹ́yìn ìgbà tó ti lò 223 days ní àtìmọ́lé. ó ń pọ́dún kan lọ́nà 223. ní ojú ìròyìn This Day CBN fi àwọn aṣojú rẹ̀ gbẹ̀rún ọgbọ̀n sọ̀wọ́ káàkiri láti jẹ́ kí gbígba owó tuntun kó rọrùn. 30,000 àwọn òṣìṣẹ́ báǹkì àpapọ̀ tí wọ́n fi káàkiri. ṣé lè yìí tó. kàtẹ́ ṣáàyìn rí wọn ládùúgbò yín ìbéèrè tá a ti kọ́kọ́ béèrè ni tá a bá sọ pé 30,000 ìyẹn ni wípé kàtẹ́ wá sọ pé bíi 10,000 bí ò tẹ̀ pé ká sọ pé 88,000 ni wọ́n wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí 88,000 tó bá wà nípínlẹ̀ kọ̀ọ̀kan ìyẹn ni pé local government tó bá jẹ́ bíi 33 báyẹn bí Ọ̀yọ́ tó jẹ́ 33 Ọ̀ṣun ọgbọ̀n irú Ọ̀ṣun ọgbọ̀n báyìí ní ìsinyìí a ti mọ̀ pé àwọn tí ó wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan yóò lé ní 500 àbí àmọ́ irú Ọ̀yọ́ tó jẹ́ 33 báyìí ní ìsọjẹ́ pé 23 ní àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ ń bẹ ó yẹ kó jẹ́ pé àwọn tí ó wà ń bẹ wọ́n lè ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè yínrinwó. ìyẹn àwọn aṣojú CBN bí irinwó bá wà ní ìjọba ìbílẹ̀ kan ṣé gbogbo èèyàn wà sọ pé òun ò ní rí wọn ẹ̀ṣẹ́ yìí ti wá aṣojú CBN lọ́dọ̀ yín Kánò tó ní ìjọba ìbílẹ̀ tó pọ̀ jù 44 ní àwọn náà ní ìjọba ìbílẹ̀ tó pọ̀ jù ìyẹn ni pé tí 8,000 bá ń bẹ nípínlẹ̀ Kánò ó kéré pin irinwó yóò máa wà ní kátẹ́ wá sọ pé ọ̀dà 300 àwọn òṣìṣẹ́ aṣojú wọ́n máa wà níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àbí bí ọdún kátẹ́ wá sọ pé 200 gbígba bá wà níjọba ìbílẹ̀ kan ìyẹn ni pé ìlú kò sí ìlú kan tó jẹ́ pé níjọba ìbílẹ̀ kan ìlú tí ń bẹ lábẹ́ tó 200 kò tí ì sí Nàìjíríà ìlú ibi tí mo mọ̀ ara àwọn ibi tá a mọ̀ pé wọ́n pọ̀ jù náà ni Bàrùfí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Èkó ńkọ́ Akínyẹlé ìjọba ìbílẹ̀ là ń sọ̀rọ̀ èyí pé àwọn tó ń gbé níbẹ̀ ni à ń sọ̀rọ̀ àwọn tó ń gbé níbẹ̀ yàtọ̀ sí ìlú kọ̀ọ̀kan
ìlú kọ̀ọ̀kan là ń sọ pé ìlú kọ̀ọ̀kan pé igba ìlú yóò wà lábẹ́ ìletò yóò wà lábẹ́ ìjọba ìbílẹ̀ kan ó kó wá pọ̀ ju Àrẹ́gbẹ́ rí ìjọba ìbílẹ̀ tó nílùú tó pọ̀ jù lábẹ́ náà ló ní 30 tàbí 50 kò sí eléyìí tó ní 50 Ọ̀yọ́ máa pọ̀ bọ́yọ̀ ṣe pọ̀ tó ìjọba ìbílẹ̀ là ń sọ àsọ̀rọ̀ àwọn ìlú tó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ ẹyọ kan kò sí eléyìí tó kọjá 30. bẹ́ẹ̀ni Òkè Ògùn bókè Ògùn ṣe pọ̀ tó wọ́n ní 32 ní yàtọ̀ láwọn ìletò tó àmọ́ ọmọye ìjọba ìbílẹ̀ ti ń bẹ lókè Ògùn náà ti ń bẹ lókè Ògùn 10 ìyẹn ni pé ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ó wá pọ̀ jù wọn ò lè ní ju ìlú 5 lábẹ́ wọn lọ bíjọba ìbílẹ̀ kan bá wá gba igba aṣojú CBN ìyẹn ni pé nílùú kọ̀ọ̀kan a gbọ́dọ̀ rí 10 bí ẹ bá wá tú 10 sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́ọ̀dù tó pọ̀ jù náà láàrin ilé tó jẹ́ tó ní 20 mọ́kànlá méjìlá bí ẹ bá wá pé ẹyọ kọ̀ọ̀kan sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan ṣé kò ní kárí bó làwọn ẹgbẹ̀rún lọ́nà 30 tí wọ́n jẹ́ aṣojú CBN ibo ni wọ́n wà ṣé wọ́n dọ́wà lọ́dọ̀ tí wọ́n ń gba owó àtijọ́ tí wọ́n ń fún yín ní titun ẹ̀jẹ̀ á béèrè lọ́wọ́ àwọn kì í ṣe pé ìlú ńlá ni wọ́n lọ jókòó sí tí wọ́n lọ sí. bí wọ́n bá jókòó sí ìlú ńlá l'Ábùjá èmi èyí tí ìfojú kàn wọ́n ṣé bí kùbọ̀ àníwọ̀ wà èmi wà rí ń bá aláwọ̀ tí wọ́n wà ní Utako aláwọ̀ tí kò tí ì sẹ́nìkan nínú gbogbo wa tó ti sọ pé òun fojú kan àwọn òṣìṣẹ́ wọn yìí kọ́lọ́hún ọ̀dàkùn kó ṣàánú wa bí ọ̀rọ̀ ń bó ṣe rí nu ẹjẹ́ á béèrè lọ́wọ́ àwọn èèyàn sẹ́yìn ti rí wọn tó bá yẹ pé wọ́n ní lọ́dọ̀ yín tí wọ́n ń gbà tí wọ́n ń fún yín ní tuntun ẹjẹ́ á mọ̀ ó di awuyewuye ní ìpínlẹ̀ Èkó lórí bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń gbé àwọn òṣìṣẹ́ wọn láti ibì kan lọ sí ibì kan ìwé ìròyìn Vanguard lọ́kọ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ sì rí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n rí àjẹmọ́nú wọn gbà ìrabọ̀ náà ló ti bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú ìwé ìròyìn Punch lọ́kọ̀ wọ́n má bínú àbí wọ́n fún wọn lówó wọn. má bínú lèmi rí bí o. lójú ìwé ìròyìn The Wheel tó jáde lówùrọ̀ tòní ikọ̀ ológun mú olórí àwọn agbésùmọ̀mí Abu Iliya àtàwọn 21 míì balẹ̀ ní Borno. nínú ìwé ìròyìn Daily Post BNSG kò lọ́wọ́ nínú bí wọ́n ṣe pàrọ̀ èèyàn ní Nasarawa o gómìnà Ortom náà ló sọ bẹ́ẹ̀. tó bá kù ń bẹ̀. ó kùn bí jẹ́ kí n fi lè ṣe nínú ìwé ìròyìn Daily Post báyìí àwọn ẹgbẹ́ kan náà ni wọ́n ti bẹnu àtẹ́ lu bí wọ́n ṣe pa àwọn tí wọ́n jẹ́ adaran ní ìpínlẹ̀ Nasarawa lórí ọ̀rọ̀ tí Ortom sọ òun náà ni bẹ́ẹ̀ sì rèé nínú ìwé ìròyìn Dókítà Ọlámídé àti Ọpẹ́yẹmí Amósùn láàárọ̀ yìí tó fi mọ́ Kaftan Television Yorùbá tó fi mọ́ ìwé ìròyìn Ǹjẹ́ ti gbọ́ náà là ń sọ fún yín pé ẹgbẹ́ ìpolówó ọjà wá sí orí ètò Ǹjẹ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ká máa tẹ̀wájú ní dáadáa. ẹ̀ta ní sì kọ́kọ́ tà kẹrin kò míì tó tà. kò sí ohun tẹ́ gbé wá sórí ètò yìí ẹ̀yin náà mọ̀ bí wọ́n ti ń wò wá. kì í ṣe pé Yorùbá bọ̀ wọ́n ní alára ní gbára ga àwọn yòókù lè máa gbéra ga àmọ́ n táwa mọ̀ tẹ́yìn náà sì mọ̀ náà ni wípé kò sí ilé iṣẹ́ ìròyìn tó jẹ́ ti Yorùbá tó jẹ́ amóhùnmáwòrán tí wọ́n wò tó Kaftan kò sí. tá a tún tú ìròyìn ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́. táyé sì fi gbà kan bọ̀ kan nú báwo èèyàn kan ò tiẹ̀ fẹ́ wò gan ọkàn torí pé wọ́n fi gbà kan bọ̀ kan nù ẹja lọ wò ó ẹgbẹ́ polówó ọjà wa kájọ dòwò pọ̀ jádókè lọ bàbá ti padà dé ká máa ṣe kíni ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá
láàárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Captain Television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? ó lékè nkà.